Ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, ọ̀mọ̀wé Goodluck Jonathan ṣàbẹ̀wò sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nílùú Àbújá. Láàárọ̀ òní ni ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, ọ̀mọ̀wé Goodluck Jonathan pẹ̀lú àwọn ìgbìmọ̀ ECOWAS, èyí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Ghana wà nínú wọn, ṣàbẹ̀wò sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ìyẹn olùdíje fúnpò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC nílé rẹ̀ tó wà l'Àbújá. Lásìkò àbẹ̀wò náà ni Jonathan ti kí aṣáájú kú oríire. Ó kí kú oríire fún bí àwọn ọmọ orílẹ̀-èdè ṣe dìbò yàn án gẹ́gẹ́ bí ààrẹ tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpàdé. Bí èèyàn bá sì rí wọn lọ́jọ́ náà, yóò mọ̀ pé inú àwọn adarí orílẹ̀-èdè méjèèjì náà dùn. Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni aṣáájú Bọ́lá Ahmed Tinubu fi bá ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ yìí ṣe ìpàdé ọ̀hún, tí gbogbo àwọn adarí ilẹ̀ Áfíríkà tí wọ́n wà níbẹ̀ náà sì ń dunnú fún ayọ̀, tí gbogbo wọn ń kí aṣáájú pé ó kú oríire. Ọ̀rọ̀ kan tí Jonathan sọ láàárọ̀ yìí ni pé kí gbogbo àwọn tí wọ́n ń bínú lórí èsì ìbò yìí fọwọ́ wọ́nú, kí wọ́n sì gbà yí pé Ọlọ́run ọba nìkan ni ó ń yẹ̀yàn sípò. Ẹ̀yin náà wo àwọn fọ́tò tí aṣáájú Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ àná ọ̀mọ̀wé Goodluck Jonathan pẹ̀lú àwọn ìsọ̀gbé rẹ̀ láti ìgbìmọ̀ ECOWAS yà pẹ̀lú Tínubu. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa kárí ayé, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi, àti gbogbo ibi tí atẹ́gùn tó ní fẹ́ dé. Adúpẹ́ fún ìfẹ́ tí ẹ ní sí wa. Adúpẹ́ bí ẹ ṣe ń fẹ́ wa, àwa náà ń fẹ́ ti yín. Ọlọ́run ọba aláwùrábí yóò bá wa dúró tì yín. Bẹ́ẹ̀ ni ẹ kò ní rí dààmú. Pàápàá yín tẹ́ wà lókè òkun, lágbára Ọlọ́run, wọn kò ní fòkú yín ránṣẹ́ sílé. Ẹ kò ní rí dààmú tí yóò sọ yín di ẹni tí wọ́n ń jù sílé bí òkò. Lágbára Ọlọ́run, gbogbo yín pátá lẹ́ẹ̀kéré òkú délé o. Àtẹ̀yìn àtàwa, kíní kan kò ní sí wá. Ire báyìí lójú owó rí, èlò ojú wa yóò máa rí o. Bẹ́ẹ̀ la kò ní gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ojú tó lé ń kí yín, à ń kí yín pé ẹ ṣé, ẹ kú ìfẹ́ tí ẹ ní sí wa. Ọlọ́run ọba kò ní pa náà fẹ́ wa. Kẹ̀sì má gbàgbé láti bá wa subscribe sí gbogbo YouTube wa, gbogbo àwọn fídíò wa, kẹ́ bá wa subscribe, kẹ̀sì máa tẹ̀lé wa. A fẹ́ yín. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.